tí Yorùbá bá ní arábìnrin náà ó fi ìdí fọ́gbà ayán gan, kí ló túmọ̀ sí tí wọ́n bá léèyàn fi ìdí fọ́gbà ayán gan? Ó dojú ọ̀rọ̀ rú ni, ó da gbogbo ẹ̀ rú. Ẹgbà mi ni mo wá ń rò pé ìbílẹ̀ tó fẹ́ dọ́gbọ́n fi bọ̀ tí mú mi jẹ rèé o. Mo ti ń wá kíláàsì dáadáa. Mo kàn máa ń pẹlẹgó ni. Ó ti dá a báyẹn, so èmi wá ti lérò pé kí n kọ́kọ́ fi ìbéèrè méjì ọ̀yá dárúkọ nǹkan márùn-ún tá à ń fún àgbàdo ṣe ló bá tán. A fi máa ń ṣògì. Ení. A máa ń jẹ. Èjì méjì. A fi máa ń ṣe ẹ̀kọ. Ẹ̀kọ ògì náà lẹ̀kọ, ògì ẹ̀kọ múmu pípọ́n. Ògì múmu, ògì mímu yàtọ̀ sí. Àgbàdo náà ni mi kì í kà á fún wọn tí wọ́n bá ti lè dáko ògì ti mí pé wọ́n ṣe kọ́ mẹ́ wọ́n ṣe mẹ́ torí pé nǹkan tá à ń fàgbàdo ṣe pọ̀. Egbò a máa ń lò fẹ́gbò náà. À ń fàgbàdo ṣe gbó, ó di mẹ́ta. Ó di mẹ́rin dádì. Ó ẹyọ kan ló kù, ó di mẹ́rin. Mẹ́rin báwo ó yá ìṣẹ̀ṣẹ̀ kàkà wá gbọ́ pé bóyá mẹ́rin ni ó yá. Ẹlẹ́ǹfà àgbàdo sógì. Wọ́n máa ń fi ṣe àádùn. Wọ́n fàgbàdo ṣàádùn ó kẹyọ kan báyìí. Ení o. Dádì ẹ jẹ́ ká ṣiṣẹ́ bẹ̀rẹ̀ kí n ṣe. Dádì ó ti pé márùn-ún. Ìbílẹ̀ àtọmọ ìgboro ni ẹ tí mo rò bọ́mọ bọ̀ tí ni ẹ tí mò ń sáré fún ẹ láwọn ìbéèrè tó rọ ọ̀yá o. Ọ̀yá ẹ̀sẹ̀sẹ̀ ká. Wọ́n fi máa ń ṣe lékúté náà nà. Wọ́n fi máa ń ṣe lékúté. Ẹ gbà mí, ọmọ ẹ ti jẹ mí lówó, ọmọ ẹ ti gbé wa lówó lọ ọ̀yá o. Ìbéèrè abala ẹlẹ́ẹ̀kẹrin lélẹ́yìí. Okay. Ẹ jábọ̀ wá. Irú kòkòrò wo ni Yorùbá ń pè ní kúlúsọ?